gbogbo time tí Tinubu jẹ́ governor every 1st of January mo láti gbé Adébóyè wá sí Èkó kó wá gbàdúrà sí Èkó. Ìyẹn ò ní kó jò má gbélé lọ, ìyẹn ò ní kí gàdá má wò, ìyẹn ò ní kó má yọwó lóṣòdì, ìyẹn ò ní kí káwọn ọmọ Mùṣí má dá wàhálà lẹ̀, ìyẹn ò ní kó Oluomo má jùgò ní kó má làgò mọ́yàn lórí. So tó bá dẹ̀ lọ wọ́n ti envelope bọ àpò Adébóyè torí gbogbo kò sí yàtọ̀ Adébóyè àti MC Oluomo ìkọ̀kan jù kan lọ ní. Hello, lọ́dọ̀ Tinubu ni o. Bébì ló ń jẹ́ lọ́wọ́ Tinubu. Ṣé bíbí ẹdẹ tó lọ last náà ló tí o mọ̀ pé Ọlọ́run ti gbẹnu Adébóyè sọ̀rọ̀. Tadébóyè ò mọ̀ tí o tiẹ̀ fúnra. Kí ló sọ? Ó fi Rẹ̀mí jẹ pásítọ̀. Ó sì tó wá sọ Adébóyè ní Abraham. Tinubu di Abraham. Then Tinubu wá bẹ̀rẹ̀ lọ pé bàbá mi ò lọ chọ́ọ̀chì mọ́sálásí tí mo kàn jẹ́ Ahmed yìí pàápàá mi ò fi bẹ́ẹ̀ dáńsì alọ́hùn. Kí ni ìtumọ̀ Abraham ó bá ní bàbá orílẹ̀-èdè father of nation lẹ́nu nǹkan ó ṣe wá tó ń sọ nígbà tí ò kíyè sára tó wá ní Ọlọ́run ò tí ì sọ̀rọ̀ ṣé ó ti wọ́n ti sọ̀rọ̀ kọjá.